àkọ́kọ́ Olúwa ló sọ fún Dávidi nínú èkejì Sátánì ìwọ ni ká múnú méjèèjì ìdí nìyẹn tí mo fi sọ pé àkọ́kọ́ Bíbélì ò kì í ṣèwé Ọlọ́run ìwé ènìyàn ni ìtorí pé Ọlọ́run ò kì í ṣe mistake. Ẹ bá mi ka 2 Samuel 24 verse 9 and 1 Chronicles 21 verse 5. Ìyá mi fani kẹ́ ọ́ dàbẹ́ yẹn sí bẹ́ẹ̀. 2 Samuel. Yes. 24 verse 9. 2 Samuel 20 kílẹ̀ pé. 24 verse 9. Joab iye sí àwọn. Mi ò gbọ́. Ṣé Joab sì fi iye sí àwọn. Ìyá mi ò gbọ́ ó ń Àwọn ènìyàn náà. Ẹ jẹ́ káwọn èèyàn tap wọ́n report page yẹn mẹ́rin. Tap please, thank you. Ẹ bá wa tap ẹjọ́. Please tap. Okay. Ṣé ti ń gbọ́ mi báyìí? Nọ́tíwẹ̀kì ìyá mi pín náà ni. Tí mo ti ń gbọ́ yín sìn. Ṣé ti ń gbọ́ mi? Mo ń gbọ́ dáadáa ń sìn. Ṣé ti ń gbọ́ mi báyìí? Yes, mo ń gbọ́ dáadáa. Joab sì fi iye tí àwọn ènìyàn náà já sílé ọba lọ́wọ́. Nígbà tí Sátánì àbí Olúwa sọ fún wọn kọ́ lọ ka àwọn ènìyàn wọn, Jòhánù wá sọ iye ènìyàn tó jẹ́. Ó sì jẹ́ òjì ọ̀kẹ́ ọkùnrin alágbára ní Ísírẹ́lì. Ó ní wọ́n jẹ́ 800 person, 800 people ni wọ́n jẹ́ 800 ní verse eléyìí sọ fún wa. Nígbà tí Olúwa àbí Sátánì sọ fún Dávidi kó lọ kà wọ́n. Ẹ bá mi ka 1 Chronicles 21 verse 5. Okay, sir. 1 Chronicles 24 verse 5. Yes. Báyìí ni a fi iṣẹ́ kéké pín wọn. No, ìyá mi kábẹ̀rẹ̀ dáadáa iṣẹ́ kékeré kò yé mi. Ó yá kí wá náà pé báyìí. Báyìí ni a fi Báyìí ni a fi iṣẹ́ kéké pín wọn. Ẹ continue. Okay. Irú kan mọ ìkejì pẹ̀lú. Nítorí àwọn olórí ibi mímọ́ àti olórí ti Ọlọ́run wà nínú àwọn ọmọ Eliasari àti nínú àwọn ọmọ Itamari. 1 Chronicles 21 verse 5 lẹ́ńkà. 24. 1 Chronicles 21 verse 5. Okay, 25 ni mò ń kà o. Ẹ má bínú. Joabu sì fi àpapọ̀ iye àwọn ọmọ ènìyàn náà fún Dáfídì. Nígbà tí wọ́n kà á tán, ìgbà tí wọ́n ní kí Dáfídì kà á tán, ó wọ́n fi iye àwọn ènìyàn tó kà yẹn àkọ́kọ́ a ní pé 800, èkejì èló ló jẹ́. Gbogbo Ísírẹ́lì já sí ẹgbẹ̀rún àti ọ̀kẹ́ márùn-ún. 1,100,000 and something people. 1,100,000 something ló jẹ́. Now, this is my question. Nínú gbogbo àwọn nǹkan tá a kà àwọn verse mẹ́rin tá a kà yẹn àkọ́kọ́ wọ́n sọ fún wọn pé Olúwa ló sọ fún Dávidi pé kó lọ ka àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ̀kejì wọ́n ní Sátánì ló tì í kó lọ ka àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ̀kẹta wọ́n ní ìgbà tó kà wọ́n tán 800. Ẹ̀kẹrin wọ́n tún ní pé 1,000,000 something. Ṣé Olúwa Ọlọ́run Elédùmarè kò mọ nǹkan tó ń ṣe ni tó fi ṣe mistake tí ó kò mọ iye tí wọ́n jẹ́ lóòótọ́ tó wọ́n kọ sínú ìwé mímọ́ Bíbélì tó jẹ́ ìwé mímọ́ wọ́n kọ sínú ẹ̀. Don baba, my first question is ṣé ẹni tẹ́ ń pè lọ́lọ́run nínú Bíbélì yẹn ṣé kò mọ nǹkan tó ń ṣe ni yóò ní àfírí exact nǹkan tó jẹ́ nínú Bíbélì àfihàn bóyá Sátánì ló sọ pé kán lọ kí Dávidi ṣe báyìí àbí Olúwa àfihàn bóyá 800 àbí 1,000,000 ni. Ẹ ṣe minute mi ò tí tó but mo lè stop mi kẹ́ ẹ balẹ̀ dá mi lóhùn. Ẹ ṣe kí kọ́kọ́ dáhùn yẹn ni abẹ́ máa fi ti kejì náà hàn mí. Ẹni Jésù ló sọ mí dẹlẹ́ṣẹ̀. Bàbá àti ìṣetán ẹ kọ́kọ́ dáhùn èyí tá a fẹ́ ṣe iná. Ok, èmi bẹ̀rẹ̀ láti inú ìwé Timothy kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún mi mọ̀ bóyá àti yẹn lè wà ká. Timothy kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Okay, 16. Okay. 5 minutes left fún mi o 2 minutes mo ti lo mi ò tí lo 1 minute. Ẹ fún 5 minutes padà ẹjọ́ ẹ fún 5 minutes padà ẹjọ́ 5 minutes ẹ fún 5 minutes wọn padà.
Okay, thank you. àti yẹn ò bẹ́ mi kàwé o. Ìyá mi. Mo wà ń bẹ̀ ẹ ní kí n bá yín kà, mo rò pé ẹlẹ́bẹ̀rẹ̀, mo rò bí ẹ fẹ́ kà fúnra yín ni. Gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo. Ẹ ṣé. Ìwé ṣẹ́rí àwọn tó kọ Bíbélì yìí kì í ṣe Ọlọ́run ló gbé báírò tó bẹ̀rẹ̀ sí ní kọ rárá. Number 1 nìyẹn. Number 2, Ọlọ́run mí sí àwọn ènìyàn pé kí wọ́n kọ. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ bí ilé ayé ṣe rí. Gbọ̀ngàn kan, àwọn èèyàn pọ̀ nínú gbọ̀ngàn yẹn, wọ́n ń jó, wọ́n ń yọ̀. Wọ́n wá pe panápaná wípé kó wọnú gbọ̀ngàn yẹn, kí ló rò pé ó kù díẹ̀ káàtó níbẹ̀. Àti panápaná wò ó tó jáde, wọ́n ní panápaná kí ló rí? Ó ní òun rí wípé ventilation, atẹ́gùn tó ń wọnú gbọ̀ngàn yìí ó kéré fún èrò yìí, a gbọ́dọ̀ ṣe window sí gbọ̀ngàn yìí sí kátẹ́gùn bẹ́ẹ̀ lè wà òkè. Wọ́n wá pe pop singer bíi Michael Jackson pé ìwọ náà wọnú gbọ̀ngàn yìí, kí ló rí? Ìgbà tí Michael Jackson wọbẹ̀, olóbìnrin pọ̀ ńbẹ̀, eré adùn ṣe. Ṣé rí bí gbogbo wa tá wà lórí gbọ̀ngàn yìí lónìí tọ́lọ́run bá fi ìran kan hàn wá, the same thing, iṣẹ́ kankan náà ni gbogbo wa máa kọ sílẹ̀. Tólùkọ́ bá kọ́ gbogbo ọmọléèwé lẹ́kọ̀ọ́, olùkọ́ kan ló kọ́ wọn, ṣùgbọ́n ẹ̀wọ̀n tí gbogbo wọn kọ kò ní bára mu tán bá ti jíra wọn wò. Àpẹẹrẹ kejì rèé, nígbà tí Jésù gan wà láyé, àwọn 4 ló kọ nípa Jésù: Matthew, Mark, Luke àti Johannu. Ẹ̀wọ̀n táwọn 4 kọ, ẹ rí wípé àwọn ìyàtọ̀ kan wà ńbẹ̀, bólúkúlùkù ṣe rí, bó ṣe gba ẹ̀mí sí tiẹ̀, òun ló ṣe kọ́. Ìṣepọ̀ Ọlọ́run ló gbé kalẹ̀ wípé ihun tí mo gbé kalẹ̀ yìí o, òun ni kẹ́ ẹ mọ̀. No, ó mí sí àwọn èèyàn ni. Irú àwọn èèyàn wo ló dẹ̀ mí sí? Àwọn tí wọ́n fi ara wọn jì fún ni wọ́n ń kọ sílẹ̀ fún àwa tí gbẹ̀yìn ayé dé bá, ká lè bá a rí ẹ̀kọ́. Kí lẹ bá wo náà torí tó ṣe kọ́, wọ́n ló wà fún ẹ̀kọ́, fún ìkọ́ni nínú òdodo. Ṣó ti yé yín? Wọ́n gbé kalẹ̀ nìyẹn, kì í ṣe pé Ọlọ́run ló wà. Bí Ọlọ́run bá kọ̀wé, ṣe rò pé ilé ayé yìí máa gbà ni? Kí là ń fọ Ọlọ́run pè náà? Ọlọ́run jù wá lọ, Ọlọ́run iṣẹ́ èèyàn ó jù wá lọ. Ẹ wo ní bí ọ̀run ṣe jìnnà sí ayé, bẹ́ẹ̀ ni èrò ni o, èrò ẹ jìnnà sí èrò wa láyé. Ṣùgbọ́n àwọn tó mí sí, tí ẹ bá wo Bíbélì, àwọn tó kọ ìwé ìmísí lákòókò náà ju eléyìí gan lọ. Bíbélì kan wà tán pè ní Bíbélì Jerusalem Bible, òun tún láwọn chapters tó ju eléyìí lọ. Ṣùgbọ́n àwọn àgbààgbà kan ló jókòó pé nínú gbogbo àwọn ìwé yìí, èwo ni ká gbà, èwo ni ká mọ́ gbà. Àwọn púpọ̀ tí ò tiẹ̀, ìgbà tí mi gán kà kò lè lọ pẹ̀lú eléyìí, ó ti ń diwé òòṣà, ó ti ń diwé bí ẹbọ. Sọ wọn kan, àwọn àgbààgbà kan ló jókòó tó kójọpọ̀ bí eléyìí, kì í ṣe pé ó ní chapter tẹ́lẹ̀, kì í ṣe pé ó ní verse. Àwọn kan ló pín. Ṣé wá ní ibi tẹ́ ẹ̀ ń sọ yẹn wípé Dávìdì, Olúwa tì í, Sátánì tì í, tẹ́ bá wà àwọn tó kọ méjèèjì, wọ́n yàtọ̀ síra. Now, di nǹkan kan ni wípé nǹkan sọ fún wa ni pé Dávìdì ò déédéé ṣe ohun tó ṣe yẹn. Nǹkan kan ló tì í, bọ́tí tó tì yẹn, ẹnìkan ní ẹ̀mí Ọlọ́run ló tì í, ẹnìkan ní ẹ̀mí Èṣù ló tì í. Bọ́tí nǹkan tó fẹ́ mú kájẹ ni pé Dávìdì ò déédéé ṣe é. Kí dẹ̀ ní tẹ́tẹ́ mi sọ bẹ́ẹ̀ ni wípé ẹ mọ̀ dá lẹ́bi o, ó nídìí kan o, ó rí mi sí kan gbà ni o, bóyá ọwọ́ Ọlọ́run ló ti gbà á, bóyá owó Èṣù ló ti gbà á, kò sẹ́ni tó mọ̀ o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìdájọ́ ayé ṣe rí. Ṣé rí Ọlọ́run nìkan ló ní ìdájọ́ òdodo. Ṣé dáwọn adájọ́ yẹn, èyí tó bá mọ Ọlọ́run á máa jẹ́ kó yé yín pé ẹjọ́ tó ń fẹ́ dá yìí Ọlọ́run ló mọ̀ ọ́ dá o. Ṣùgbọ́n kékeré tẹ́ bá wà àwọn adájọ́, wọ́n á lọ gbéwèé ẹjọ́ tó ti dá ṣáájú, wọ́n á kó jọ, torí ẹlẹ́jọ́ fi máa ń pẹ́. Nǹkan ṣe ni pé wọ́n ń kó onírúurú ẹjọ́ jọ, irú ẹjọ́ yìí bóun náà ṣe dá lọ́jọ́ sí, kóun náà má bàá jẹ̀bi. Ẹ ṣé bàbá, torí pé ẹjọ́ tó mọ̀ máa kó náà. ẹ ṣé táìmì ti kọjá. Ẹ ṣé ẹjọ má fún mi táìmì mọ́ o, ẹ̀dọ̀ bàbá mi tó ara yín, ẹ̀dọ̀ kẹ́tọ́ mi tó ara yín fẹ́ bèrè kọ́ṣọ̀ kan lọ́wọ́ yín. Ṣé pásítọ̀ ni àbí just a member of church? Ọmọ Ọlọ́run ni mí sà. Ṣé pásítọ̀ ni? Ọmọ ìjọ ni mí. Ọmọ ìjọ ni? Ẹjọ má bínú fún àdúgbò fẹ́ sọ, ẹ lọ kọ́ ẹ̀kọ́ sí dáadáa lọ́dọ̀ pásítọ̀ yìí tó pé ẹ mọ̀ anything nínú Bíbélì.
Kẹ́rí, Okay, sir. mo ka bíbélì jáde fún yín, mo béèrè question lọ́wọ́ yín, ẹ wá sọ̀rọ̀ míì, ẹ wá sọ nǹkan tí ò jọ nǹkan tí mo béèrè lọ́wọ́ yín. I don't know, mi ò mọ ìdí tẹ́ fi gòkè gan. Nítorí pé mo béèrè question lọ́wọ́ yín pé ṣé bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ̀ ń sọ̀rọ̀ Michael Jackson fún mi. Ìgbà tẹ́ wá parí, tẹ́ fẹ́ parí ẹ̀ ní pé fún question tí mo béèrè lọ́wọ́ yín yẹn, ń pé wọ́n fẹ́ sọ fún wa ń pé nǹkan tẹ́ sọ ò tẹ̀ yé mi. Bàbá, mo fẹ́ fi Elédùà bẹ̀yìn next time kẹ́ tó gorí platform tiwa, ó yẹ kẹ́ ẹ ní ìmọ̀ nínú bíbélì. Ìtọ́jú pé bíbélì sọ pé ègbé ni, ó ní ẹni ìfibú ni ẹni tó sọ nǹkan tó, ìyá mi bá mi ka Galatians 1 verse 8. Nítorí pé ẹ sọ nǹkan tó wà ní bíbélì, ẹ kàn sọ ìfẹ́ ọkàn yín. Bíbélì wa nǹkan tẹ́ ẹ jẹ́, bíbélì máa sọ fún yín nísìn. And then next time tẹ́ bá sọ̀rọ̀, ẹ má máa lo èṣù, ẹ máa ní Sátánì, tó pé Sátánì ló wà ní bíbélì, èṣù bàbá tiwa ni. Wọ́n ní sọ fún yín sìn. Ẹ ní pé kò sẹ́ni tó kọ̀ tí wọn kọ̀ tí nítorí pé a ti ní root and regulation. Èṣù àti Sátánì kì í ṣe kankan náà. Ẹ má máa sọ pé èṣù. Ìyá mi ti bọ́lẹ̀. Ṣé ìyá mi Fadékẹ́ ò sí bẹ́ẹ̀ ni? Verse wo lẹ fẹ́ kà sà? Ẹ bá mi ka Galatians 1 verse 8. Ìyá mi Queen, send request ẹ jọ. Okay, fẹ́ kàn bá yín kà. Ìyá Fadékẹ́ ẹ jọ̀ọ́, ẹ bá wa active ẹ jọ̀ọ́. Ṣé ẹ fẹ́ kọ́ kà Yorùbá bí? Ẹ bá mi ka ní English náà, but Yorùbá mi fẹ́ kọ́ ti ka ọmọ Yorùbá lè mi, but à ń ka English náà fáwọn tí ó gbọ́ Yorùbá dáadáa ni. Galatians 1:8 àbí? Verse 8 kí ló sọ? Okay. Only but even if Only we but or an even. angel from heaven. Ẹ bá mi ka díẹ̀ díẹ̀ kí n tẹ̀lé yẹn jọ. Only if but even Only but even. if we or an angel from heaven or an angel from heaven. any other gospel preach any other gospel to you than Ó what ní we have tí preached. áńgẹ́lì kan bá wá láti òde ọ̀run wá tó bá ń sọ ìrere ìmíràn fún yín. Jẹ́ kí n máa kà lọ ni. Ẹ bá kà lọ bàbá mi. Let him be accused. Let him be accused. Bí Yorùbá sọ pé kó di ẹni ìfibú. Don bàbá, if you are accused in the front of Yahweh, ẹ ti di ẹni tí ó máa wọnú náà Yahweh. Nítorí pé ẹ̀sùn kan tó kọ sínú Bíbélì. Ẹ bá gbé bàbá yìí sókè. Àyè ìyá mi A máa gbé Ọlá Ayọ̀ bọ́lẹ̀ yín sìn, so ìyá Queen ó máa take space yẹn. ok. Ìdílé tí a tẹ́ fún un. Dọ́nà kò sẹ́ni tó fẹ́ ìyá mi Fadékẹ́ ò dáhùn. Mi ò mọ̀ bóyá wà bí wọ́n sí mbẹ̀. Kò sẹ́ni tó máa kẹ́ bá mi fún ọ. Wọ́n ti sìn bẹ́ẹ̀ ni. Ṣé rí Yorùbá lèmi mọ̀ nǹkan dọ́n fẹ́ ká ka Yorùbá dáadáa ẹ jọ. Dọ́n ṣe gbọ́ dọ́n bàbá mi Bíbélì sọ fún wa wípé ẹni tó bá ń sọ ọ̀rọ̀ mìíràn lẹ́yìn nǹkan tó ń kọ sínú Bíbélì kó di ẹni ìfibú. Mò ń bèrè kọ́ṣọ̀ lọ́wọ́ yín ń pé Yahweh sọ Bíbélì sọ pé Sátánì ló sọ fún Dávídì kó ṣe nǹkan báyìí. Wọ́n tún ní Olúwa ló sọ fún wọ́n ń bèrè lọ́wọ́ yín pé ṣé Olúwa máa ń ṣe mistake ni ẹ̀rí kọ́ṣọ̀ fún mi ẹ̀ ń lọ right and left ẹ̀ ń lọ left and right kí lè fẹ́ kí n sọ fún yín mi ò sọ̀rọ̀ Michael Jackson bí èmi ò mọ dọ́njọ́ ẹ wá sọ fún mi pé kí n sọ ìdí tí ó jẹ́ pé Jésù ló sọ yín di ẹlẹ́ṣẹ̀ fún yín eléyìí kékeré ni mo kọ́ fẹ́ eléyìí tẹ̀sí yín ni mo wá ní pé ẹ ní ìmọ̀ but nítorí ìmọ̀ tẹ́ ẹ̀ níyẹn ẹ máa bọ́lẹ̀ ẹ máa wà ní comment section ẹ máa wá mú báírò màá wá tìṣí ìdí tí Jésù fi sọ yín di ẹlẹ́ṣẹ̀ tí Jésù fi sọ yín pé this guy with camera is just affecting kí ló ń ṣe ẹ́ ta ló ń sọ̀rọ̀ yìí gan-an. Wọ́n ní bàbá tó ń ṣí kámẹ́rà wọn sílẹ̀ pé ó ń affect ojú wọn. Babalọlá ṣe ẹ bá pa kámẹ́rà yẹn ṣe. Ok ẹ má bínú mi o ok now mo fẹ́ kẹ́ wà nínú comment section màá kọ́ yín ìdí wo ni Jésù fi sọ wá di ẹlẹ́ṣẹ̀ fi sọ yín di ẹlẹ́ṣẹ̀ ìdókè mi ò kì í ṣe ẹlẹ́ṣẹ̀ ìdí wo ni Jésù fi sọ yín di ẹlẹ́ṣẹ̀ tó fẹ́ wá jọba lórí yín tó fi sọ yín di àgùntàn tó fi máa pa yín jẹ tó pé òun ni Lion of the tribe of Judah òun ni Lion of the tribe of Judah now Jésù sọ yín ó mọ̀ọ́mọ̀ sọ yín di ẹlẹ́ṣẹ̀ kó ba lè jọba lórí yín ni ó ní máa jọba lọ Olúwa òun lẹ́yìn pẹ̀lú Olúwa máa jọba lọ Olúwa ó ní máa jọba lọ Olúwa
ọba Jésù máa jọba lọ lórí Kírísítẹ́nì Olúwa ọba tá ò lè àwa ti rọ ẹ́ lóyè ọba tá ò lè rọ̀ lóyè àwọn ọmọ èṣù ti rọ ẹ́ lóyè ìjọba rẹ ti kú àti gbàjọba lọ́wọ́ rẹ ó lè jọba mọ́ o Jésù o ó lè jọba mọ́ níbi tá a bá wà nítorí pé àwa ní ìmọ̀ nínú Bíbélì kò sí Kírísítẹ́nì kan tó máa gòkè tó máa ní àlàáfíà a lè máa ní kọ́ọ̀tì yín mọ̀ a máa fún yín táìmù yín ni àwa cast yín one by one. bàbá mi ẹ ṣe gan bàbá mi lọ douche ọ̀rọ̀ àgbà ti dé ó yá engage wọn properly báyìí. Bàbá Òrìṣà bá ṣé ẹ ti parí kọ̀ tí ẹ fẹ́ sọ sir. ẹgún kò sí wà lẹ́gún. Okay sir. Mr. Òrìṣà ẹ wà ń bẹ̀ sir. Ṣé wà ń bẹ̀ sir? Mo wà pẹ̀lú yín tán. Ẹ gbọ́ mi, ṣé ẹ gbọ́ mi báyìí? À ń gbọ́ yín sir, à ń gbọ́ yín sir. Pẹ̀lú yín sir. Ẹ̀kan ẹ̀kẹ́ tó bọ́lẹ̀ mo ní àfẹ́wọ́ nínú Matthew lọ. Àfẹ́ tú àṣírí Matthew bí Matthew ṣe máa ń parọ́ kiri. Oyin. So èmi máa ń láì kíyàn tó mọ Bíbélì dáadáa. Èyí tẹ́ bá mọ Bíbélì a máa gbé yín bọ́lẹ̀. Mi ò ní ilé time láti engage yín. Ọlọ́run ọba ló ní Oyin. gbogbo àtàwọn alábí ń gbìyànjú ni. Ẹ ṣe gan sà. Kí lẹ sọ? Wọ́n ní Ọlọ́run ọba ló ní mọ̀ àwọn àtàwọn aláyé ń gbìyànjú ni. Yes sir. What's that? So ẹ kọ́kọ́ wo Matthew chapter 2 verse 15. Matthew 2:15. Ẹ jẹ́ bá wa kà. Bàbá yín máa ń tẹ̀ bá wa kà. And was there until the death. Okay, and was there until the death of Herod, that it might be fulfilled, which was spoken by the Lord through the prophet, saying, Out of Egypt I called my son. Ẹ tún kà kán gbọ́ dáadáa. And was there until the death of Herod, and that I might fulfill which was spoken by the Lord through the prophet, saying, Out of Egypt I called my son. So ó ní wọ́n fulfill prophecy wo náà ni wọ́n fulfill yẹn tá bá gbé láti ẹ̀yìn ká gbé láti verse 12 ẹ bá wà ká láti verse 12. Okay. Only then, being divinely warned in a dream that they should not turn to Herod, they departed from their own country another way. Now, when they are departed, behold, an angel of the Lord appeared to Joseph in a dream, saying, Arise, take the young child of his mother, flee to Egypt, and stay there until I bring you word from Herod, which seek the young child to destroy him. When he arose, he took the young child and his mother by night and departed for Egypt, and was there until the death of Herod, and it might be fulfilled, which was spoken by the Lord through the prophet, saying, Out of Egypt I called my son. Ó ní áńgẹ́lì Yahweh ó yọ sí Mary àti Joseph pé kán mú ọmọ yẹn kán gbé sá lọ pé ìdí ni pé Herod ó fẹ́ pa ọmọ yẹn and in fact gan in the first place tí Yahweh fi ní kán mú Jésù kán máa mú sá lọ gan ní lọ́bẹ̀ o ṣùgbọ́n tó bá fi sense wa wò kò make sense torí ẹ ti ń claim pé Jesus is God pé so kí ló jẹ́ pé God yẹn wọ́n ń sáré kiri wọ́n fẹ́ pa God wọ́n ń sáré kiri kò lè gbá ara ẹ̀ là God yẹn wọ́n ní láti máa gbé sáré kiri kì í ṣe bẹ́ẹ̀ là ń lọ ṣùgbọ́n wọ́n kìlọ̀ fún pé kán mú ọmọ yẹn kán mú sá lọ ìgbà yẹn wọ́n wá sá lọ sí Egypt torí wọ́n fẹ́ pa ọmọ yẹn òyìn so wọ́n ti sọ prophecy yìí tẹ́lẹ̀ pé kíní ẹ̀ máa ṣẹlẹ̀ pé wọ́n máa mú ọmọ yẹn báyìí wọ́n máa mú ọmọ yẹn pé wọ́n fẹ́ pa ọmọ yẹn so wọ́n á mú ọmọ yẹn lọ so wọ́n quote prophecy yẹn pé out of Egypt I called my son out of Egypt I called my son
òun ni prophecy yẹn. Ẹ jọ̀ọ́ sà, ibo ni a ti máa rí prophecy yẹn sà? Ẹ̀tọ́ máìkì yín sà. tó mo kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá nínú ilé ẹ ṣé gan fún ọ̀rọ̀ ọ̀fẹ́ tẹ́ fún mi ní màbá yẹn ń bọ́ mi sà láti wà ní àárín àwùjọ yín ẹ ṣé gan àlàyé tẹ́ ẹ ṣe mi ò ní parọ́ fún yín kò fi gbogbo ara yé mi lọ́tẹ̀tì kẹ́ tó béèrè ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ ètò mo sọ pé Mr. Aragba, ẹ dúró. Èyí túmọ̀ sí pé ẹ tí gbọ́ verse yẹn rí, ẹ tí gbọ́ prophecy yẹn rí sà. lọ́n tẹ̀ ń sọ ẹni sùúrù torí bẹ́ẹ̀ nígbà tẹ́ ní pé kí wọ́n ka ẹsẹ̀ bíbélì yẹn ẹni pé kí wọ́n ka Matthew 2 ẹ kọ́ ní pé kí wọ́n ka Matthew 2 ẹni pé kí wọ́n bẹ̀ láti 12 tó fi dé 15 àbí bẹ́ẹ̀ kọ́ ni sà. Láti 15 ni mo ti ẹ̀ sà. ẹni pé kí wọ́n bẹ̀ láti 12 tó fi dé 15 àbí 11 níyà níbi tí Ọlọ́run tó ti rángẹ́lì sí Maria àti Joseph pé kí wọ́n gbé ọmọ yẹn kí wọ́n gbé sá kúrò ní ibẹ̀ nítorí ọba Hẹ́rọ́dù àbẹ́ẹ̀kọ́ ni àwọn àlàyé pé ẹ ti ṣe àwọn àlàyé yẹn ṣé bíbá pé ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ẹ̀yin náà lẹ mú ọ̀rọ̀ yẹn lẹ́yìn sáláyé. Lọ́wọ́ yín sà, ẹ ṣe sùúrù, ẹ̀yin lẹ gbọ́ ni ẹ ṣe sùúrù. Mo ní verse 15 tí wọ́n kà fún yín. Ó ní and was there until the death of Herod. Kò yé yín? Ìgbà ikú Àgbọ̀n yín dáadáa mọ́. Ó sì wà níbẹ̀ títí tó fi di ìgbà ikú Hẹ́rọ́dù kí Olúwa wí láti ẹnu wòlíì ìnì kí ó sọ pé ní Egypt ni mo ti pè ọmọ mi jáde wá àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ni sà. So prophecy yẹn ẹ ṣe sùúrù sà. Prophecy yẹn tí wọ́n sọ láti ẹnu prophet yẹn pé ní inú Egypt láti gbé ọmọ mi jáde wá, ìbò ni a ti máa rí prophet yẹn sà. Ok, ẹ jẹ́ ká wo ìwé Exodus ẹ jẹ́ ká wò. Sà. Ẹ bọ́ tí mo sọ. Àgbọ̀n yín sà. Ẹ jẹ́ ká wo ìwé Exodus yẹn ká tó lọ sínú ìwé Isaiah. Ìwé Exodus yẹn bá mi wo 4:22 to 23. Ẹ jẹ́ ká wo ohun tó sọ níbẹ̀. Just 4. Àbí sà. 22 to 23, Abi. Then you shall say to Pharaoh. Ṣebóhun náà nìyẹn sà. Then you shall say to Pharaoh, this says the Lord, Israel is my son, my firstborn. So I say to you, let my son go, and that may serve me. But if I refuse to let him go, indeed I will unalive your son, your firstborn. And it came to pass on the way at the encampment that the Lord met him and sought to unalive him. Mr. The prophecy tó fi ní out of Egypt I called my son. Ṣé Erika ń bẹ̀ sọ? Irọ́ ní sùúrù ẹ ṣe sùúrù. Àgbọ̀yìn dáadáa gan. Àgbọ̀yìn dáadáa. Ṣé ká máa sí wọnú ara wọn ni àbẹ́ máa fún wa ní time? Ẹ gbọ́ tí mo sọ. Àgbọ̀yìn báyìí àti ń gbọ́yìn báyìí. Ṣé ká máa sí wọnú ara wọn ni àbẹ́ máa fún wa ní time? Ibo ni mo fẹ́ mọ̀ bóyá ẹ mọ̀ Bible. So ibo ni prophecy yẹn wà mo béèrè lọ́wọ́ yín ẹ wá gbọ́dọ̀ sí Exodus ṣe gbọ́ lọ yẹn ṣé prophecy yẹn ṣó wà ń bẹ̀ sà. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì irọ́ ṣe bẹ́ẹ̀ sà ọ̀rọ̀ mo sọ fún yín sí pé èmi ò kí engage yàn tí ò bá mọ̀ Bible. I don't engage people that does not know the Bible torí ẹ̀kọ́ wá sókè ẹ̀kọ́ àwọn parọ́ bíi ni. Èyàn tó bá mọ̀ Bible máa engage. I don't waste my time on people that doesn't know the Bible. Kò yé yín. Òdúrà kankan tá a fẹ́ pa sẹ́ni ìtẹ́rí ìfúrò gan tíyàn bá fẹ́ parọ́ gan ẹni sùúrù ẹ̀yin ní oore ọ̀fẹ́ láti expose ẹnìyẹn nítorí pé ó fẹ́ parọ́ ẹ ò gẹ́rì tí mo bọ́ sí. ẹ fún 1 minute bóyá ẹ lo 1 minute kẹsẹ̀ explain. Mo sọ fún yín ni pé bóyá ká mọ̀ ṣé ẹ fẹ́ ká mọ̀ sí wọnú ara wọn ni àbí. Àbí 3 minutes sà ẹ explain. Hello
ẹ ti fún mi ní minute ṣe gbọ́ tí mo sọ. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín. ok sẹ́rí àsọtẹ́lẹ̀ tí a sọ nípa ìbí Jésù Kristi nípa bí wọ́n ṣe bí ìyẹn wà nínú ìwé Àìsáyà ṣẹ́gẹ́tì ó wà nínú ìwé Àìsáyà ó nídìí tí mo fi mú lọ síbi tí mo mú lọ dẹ́ẹ̀tẹ́lẹ̀ yẹn inú ìwé Àìsáyà ó ní àsọtẹ́lẹ̀ yẹn wà nípa wípé bí a ṣe máa bí Jésù Kristi bá a ṣe máa bí wọ́n ti kàpọ̀ mọ́ àwọn arúfin ìyẹn a máa rí yẹn nínú ìwé Àìsáyà ṣẹ́gẹ́tì ń sìn àmọ́ torí ó nídìí tí mo béèrè wọn pé síkà máa sí wọnú ara wọn ni àbí wọ́n máa fún wa ní time mo lè fún wọn láàyè láti pé kí wọ́n sọ̀rọ̀ ó yá 10 minutes ní wọ́n fi sọ̀rọ̀ o má dẹ̀ fẹ́ mi ní 5 minutes láti fi ẹ̀kọ́ sọ̀rọ̀ tí wọ́n máa sọ kì í ṣe pé ká máa múra wa gìrìgìrì báyẹn a kì í ṣe Ọlọ́run ṣẹ́gẹ́dì ìta àdé ń sí lọ́wọ́ ní ìsìn ẹ̀yin lè ti múra ẹ̀ lẹ̀ lọ́dọ̀ yín àbí mi tí mo jọ ẹ̀yin mi ò múra rẹ̀ lẹ̀ ṣẹ́gẹ́dì ìsìn anything tẹ́ bá fẹ́ fún mi láàyè tẹ́ bá sọ̀rọ̀ ní 10 minutes àbí 15 minutes àbí 20 minutes ẹ lè fún mi ní 5 minutes láti fi reply sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. time it tọ́sà oyin bá ṣe máa ṣe debate ń bí ìsà a máa ń fúnra wa ní time ká fi sọ̀rọ̀ ni oyin a kì í sọ̀rọ̀ wọnú ara wọn àti bẹ̀rẹ̀ debate gan àti bẹ̀rẹ̀ mo kàn fẹ́ test knowledge yín ni bóyá ẹ mọ̀ Bible mo sọ fún yín sí pé èmi ò kí ń debate pẹ̀lú èèyàn tí ò bá mọ̀ Bible it's just a waste of time tó bá mọ̀ Bible kí la fẹ́ máa sọ kò yín so ìdí nìyẹn tí mo fi ń test knowledge yín ni bóyá ẹ mọ̀ Bible mo ṣe béèrè lọ́wọ́ yín pé prophecy tí mo quote yẹn orí Matthew la fẹ́ base lé lórí fún debate wa kò yín Matthew la fẹ́ base lé lórí so prophecy tẹ quote yẹn tí Matthew quote yẹn ní verse yẹn ibo ni a ti lè rí prophecy yẹn ni mo béèrè lọ́wọ́ yín tí ẹ bá mọ̀ yẹn túmọ̀ sí pé ẹ mọ̀ Bible nìyẹn ẹ bọ́lẹ̀ kẹ́ máa lọ. ẹ sọ̀rọ̀ ibo ni prophecy yẹn wà sá ibo ni prophecy yẹn wà sá ká tó continue. ó wà ní wẹ́ẹ̀ sáyà. má waste time wọn bí kò sí sáyà oyin Àìsáyà tẹ́ sọ yẹn ẹ ṣe sùúrù sá ẹ ṣe sùúrù sá ẹ yẹ kí fún yín ní benefit of the doubt torí Àìsáyà yẹn náà àyè máa padà síbẹ̀ àyè máa padà sí Àìsáyà yẹn tí ẹ sọ yẹn so ẹ yẹ kí sọ fún ibi tó wà fún yín wà nínú ìwé Hosea ìbẹ̀rẹ̀ ló wà sá kì í ṣe Àìsáyà ṣe máa waste time wọn bí Hosea ló wà. ẹ ní sùúrù náà sẹ́ẹ̀rí ẹ jẹ́ ká fààyè fún òtítọ́ náà sẹ́ẹ̀rí ìfún ẹ má sọ̀rọ̀ nípa májèjì tẹ́rí gbogbo ala nílò rẹ̀ ẹ jẹ́ ká fààyè lẹ̀ fún òtítọ́ ẹ má ṣe báyìí ẹ má ṣe pé tẹ́bẹ́ torí tẹ́ bá ti rí ẹni tó bá jẹ́ pé ó bá mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa sọ wípé ẹ fààyè lẹ̀ fún nǹkan kan no ẹ má ṣe bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ ṣe gẹ́tì sí èèyàn níyín èèyàn lèmi náà tí mo wà pẹ̀lú yín bíbáyìí tí mo wá síbẹ̀ láti bá sọ̀rọ̀ ẹ ti ń bẹ́ nìkan sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìyẹn bàbá àríyọ̀ tó àwọn ni mo tẹ̀lé wá sí báyìí ṣe gẹ́tì sí ẹ jẹ́ ká fààyè lẹ̀ fúnra wa láti bára wa sọ̀rọ̀ ṣe gẹ́tì sí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ bàbá àti fún mínítì ẹ sọ̀rọ̀ mo ò tí ẹ má sọ pé ẹ fún mi ní mínítì ọ̀rọ̀ kan ni wọ́n ń sọ wọ́n ní pé kí n máa lọ mo ò tí fún mi ní mínítì náà ẹ lè tí fún mi ní mínítì èyí tí wọ́n sọ pé mo máa lọ ìmọ̀ respond fún lọ́wọ́ ẹ bá pè mí ẹ bá sọ pé ẹ fún mi ní mínítì ẹ má ṣe bẹ́ẹ̀ náà mo lẹ́ẹ̀kì. ok ẹ mọ́lẹ̀ mo rí fún 5 minutes ẹ go ahead ẹ jọ ẹ má kọ́ tí wọn ẹ go ahead. wọ́n ti ṣe báyìí kò yẹ kó lè rí bẹ́ẹ̀ náà wọ́n ti yọ mí bọ́lẹ̀ kúrò ní wọ́n ti gbé mi kúrò ní bọ́ọ̀sì o wọ́n ti gbé mi kúrò bẹ́ẹ̀ o. àti fún ní 5 minutes ẹ kọ́ ní méjì. ok ẹ ṣe gan ẹ ṣe ṣe rí nípa ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn ní ìwé Matthew orí kejì òun ni wọ́n kà ṣẹ́gẹ́tì sìn tẹ́rí inú ìwé Hosea ó nídìí tí mo fi lọ síbi tí mo lọ dẹ́ tẹ́lẹ̀ àmọ́ ẹ jẹ́ ká fi bẹ̀yẹn lẹ̀ tẹ́ bá lọ wo ìwé Hosea 11:1 ẹ máa rí ibẹ̀ ni àsọtẹ́lẹ̀ yẹn wà nínú ìwé Hosea 11:1 ibẹ̀ ni àsọtẹ́lẹ̀ yẹn wà ó nídìí tí mo fi lọ síbi tí mo lọ dẹ́ tẹ́lẹ̀ torí mo sọ lẹ́ẹ̀kan mo ní pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n béèrè wọ́n sì ń dáhùn rẹ̀ nípa wípé wọ́n ka Bible wọ́n sì ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lé àwọn nǹkan yẹn lórí ṣe gẹ́tì sìn èèyàn jọ ni wá irọ́ tó wà fẹ́ kí wọ́n mú jáde wọ́n sọ síwájú wọn ní pé irọ́ ni Matthew wípé ó pa irọ́
ṣe gẹ́ẹ̀tì sìn wọ́n á fẹ́ kí wọ́n mú irọ́ tí ìwé Matthew yìí gangan tó pa tí Matthew pa mo fẹ́ kí wọ́n mú jáde gangan fún mi ẹ jọ̀ọ́ ẹ má bínú sẹ́ẹ̀rì ààyè tẹ́ ẹ fún mi inú mi dùn wípé ẹ fún mi láàyè inú mi dùn gan wípé ẹ fún mi láàyè mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé ohun tẹ́ ẹ ṣe ohun tó dára ni inú mi dẹ̀ dùn ẹ dẹ̀ ti sàwọn àlàyé ọ̀rọ̀ kan sẹ́yìn wípé nípa rule and regulation yín mi ò kí ń so níjà mi ì dẹ̀ kí ń so léèbú mi kì í ṣe níjà mi tẹ́lẹ̀ èbú ṣe gẹ́ẹ̀tì sìn humanity man mi lọ́dọ̀ MC Lagos àjọmọ́ pàdé ń bẹ̀ èmi àti yóò tìjọba bára wájà lórí app yìí rárá bí kò tẹ́ pé ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa pé kí ni tí bíbélì sọ tẹ́ bá bèrè wá nípa pé tí bíbélì sọ ń sìn máa ṣàlàyé fún yín ṣe gẹ́ẹ̀tì ẹ jẹ́ ká wọnú okòwò gangan lọ nípa tẹ́ ń bá bàbá àríyọ̀ tẹ́ ń bá wọn sọ tẹ́ ń bá wọn fà ẹ jẹ́ ká wọnú bẹ̀ lọ ẹ jẹ́ ká iṣẹ́ lórí ẹ̀ ṣe gẹ́ẹ̀tì sìn ẹ jọ ẹ ṣe gan mo dúpẹ́ mi ìlú táìmù mi tán mi ìnáwó tí mo fẹ́ tọ́jú bá náà lọ ẹ ṣe gan. ẹlòtán sà táìmì tán sà táìmì tán so tó bá ti lọ táìmì tán máa gbóhùn sókè. ẹ má wọrí kò ní ìdẹ gbóhùn sókè kò ní ìdẹ má wọrí kò ní ìdẹ. so ó fẹ́ pé ẹ ti máa gbé emotions ẹ jẹ́ fún mi táìmù ẹ fún mi náà táìmù ẹ jọ ó fẹ́ pé ẹ ti máa gbé emotions wọ conversation wa pé and emotions kì í lọ dọ̀dá nínú conversation wọ́n ti ń kọ́ sínú comment section pé Hosea 1 ẹ wo comment section ẹ fi máa gbọ́ lọ sí Isaiah so ẹ jọ kò sí wàhálà yíká padà ẹ bá wa ka Hosea chapter 1 or shake Verse or what? Hosea chapter 1 sorry Hosea chapter 11 sorry Hosea 11 verse 1. Okay. Mr. Agbára ẹ ti mo ní kẹlógún mi ti tán sí pé kẹ lò tọ́ ẹ ní irọ́ ẹ nílò mọ́ ẹ fà máa target mi jọ. When Israel was a child, Israel was a child, I loved him. I loved him. And out of Egypt, I called my son. Only and out of Egypt, I called my son. Nínú ipò ẹrú, mo pe àwọn ọmọ Israeli jáde. Ẹ continue, sir. Continue, sir. Okay, ṣé kí n máa kà lọ ni? Bẹ́ẹ̀ni, sir. And they called them, so they went from them. They sacrificed to the Baals and burned incense to carved images. Only they sacrificed to the Baal and burn incense to carve images. Continue, sir. I taught Ephraim to walk, taking them by their arms, but they did not know that I healed them. Okay, ẹ ṣé gan. Ẹjọ́ ta ló ń bá sọ̀rọ̀ bí? Ó ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀. Òyìn ó ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀. Ó ń sọ fún wa pé àwọn ọmọ Israẹli ọmọ ni àwọn ọmọ Israẹli tó òun gbé wọn kúrò nínú ipò ẹrú. Kò yín òun gbé wọn kúrò nínú Íjíbítì. So gbà tó wá gbé wọn kúrò, wọ́n wá ṣe kíni? Wọ́n bẹ̀ sí ń tẹ̀lé another god. Wọ́n bẹ̀ sí ń tẹ̀lé Baal. Wọ́n bẹ̀ sí ń jó incense fún igi, fún ère. Kò yé yín. So ẹ padà ka prophecy yẹn ní Hosea verse 1 and out of Egypt I called my son. Ẹ bá wa ka again. Hosea 1 what? Hosea 11 verse 1 yẹn ẹ tún kà. Ìtẹ̀ kà yẹn Hosea 11 verse 1 ẹ tún kà. Hosea 11 tí ẹ ṣe kà tán yẹn ẹ tún padà ka verse 1 yẹn. Nígbà tí Ísírẹ́lì wà lé ọmọdé, nígbà náà ni mo sì pè ọmọ mi láti Egypt jáde wá. Wọ́n ní mo sì pè láti Egypt jáde wá, ẹ ṣé gan. So Mr. Ọ̀rọ̀ prophecy tí wọ́n kà yẹn nínú Hosea yẹn ẹ jọ̀ọ́ báwo ló ṣe kan Jésù? Ṣé ó relate mọ́ story Jésù tí a kà ní Matthew yẹn sir? ẹ ṣe gan mi ò mọ bí ẹ̀yin ṣe gbé o àmọ́ ó relate pẹ̀lú ẹ̀ ìdá mi nìyẹn. Dáhùn wa lóhùn ẹ ṣàlàyé bó ṣe relate oní ẹni ó relate pẹ̀lú ẹ̀ ẹ ṣàlàyé bó ṣe relate pẹ̀lú ẹ̀ mo ti fún yín ní minute àní target yín ẹ ṣàlàyé fún wa sir.
nínú ìwé Hosea 11:1 hello ṣe wà pẹ́tẹ́ ìbọn tí mo sọ ṣe ìgbọ́dọ̀. ẹ máa sọ̀rọ̀ lọ à ń gbọ́ yín. ó ní ìfẹ́ Ọlọ́run sí àwọn ó ní nígbà tí Ísírẹ́lì wà ní ọmọdé nígbà náà ni mo fẹ́ mo sì pè ọmọ mi láti Egypt jáde wá mo sì pè ọmọ mi láti Egypt jáde wá ṣe ìfẹ́ tí Ọlọ́run ti ní sí àwọn ọmọ Ísírẹ́lì ládìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn òun náà ni Ọlọ́run ní sí ọmọ Ísírẹ́lì tó fi di àkókò tá à ń tí Matthew sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó fi di àkókò yẹn ṣẹ́gẹ́dìsì 2 ó ní bí wọ́n ti pè wọ́n bẹ́ẹ̀ ni bí wọ́n ti pè wọ́n bẹ́ẹ̀ ni wọ́n lọ kúrò lọ́dọ̀ wọn wọ́n rúbọ sí Báálímù wọ́n sì fi tùràrí jóná sí ère fífín ṣẹ́gẹ́dìsì ṣẹ́rí tí Hosea tí wọ́n lé òtí àtọ́ sọ́ńbẹ̀ yẹn àsọtẹ́lẹ̀ yẹn ó tẹ́rí tàbá sọ nípa àsọtẹ́lẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ wípé ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú ó ní àsọtẹ́lẹ̀ ṣẹ́gẹ́dìsì tọ́lọ́bàdẹ̀ tí ló wọ́n láti sọ àsọtẹ́lẹ̀ yẹn tó ti sọ àsọtẹ́lẹ̀ yẹn kalẹ̀ nígbà tí nǹkan yẹn bá wá ṣẹlẹ̀ ẹ máa rí traces yẹn pé ní tí wòlíì sọ nígbà tó sọ yìí òun ló ṣẹlẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé ẹni tí ó bá jí olóye tí ó bá ní ọgbọ́n ìmọ̀ nípa Ọlọ́run kò lè yérú èèyàn bẹ́ẹ̀ nítorí pé ẹ̀mí ni ọ̀rọ̀ Ọlọ́run kò lè yérú èèyàn bẹ́ẹ̀ láíláí nítorí pé ẹ̀mí ni ọ̀rọ̀ Ọlọ́run. ẹ ṣé gan mo ti dá béèrè yín o ẹ ṣé gan. Mr. ọ̀rọ̀ agbára ẹ kàn wá mú wa ṣeré níbi ẹjọ́ ẹ kí kọ́kọ́ kọrin iná kí tó tẹ̀síwájú. Èṣù já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi èṣù ó sọ mí dáláyé agbára iyebíye tó fi ra wá padà ó èṣù já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wa ó èṣù ó sọ dáláyé agbára iyebíye tó fi ra wá padà ó. Mr. ọ̀rọ̀ ẹjọ́ ẹ mute. Mo béèrè lọ́wọ́ yín pé báwo ni méjèèjì ṣé ẹ fẹ́ target mi ní sà? Ṣé ẹ fẹ́ target mi ní sà? Ṣé bí ẹ ti lo time yín tán mi target yín? Mo béèrè lọ́wọ́ yín pé báwo ni ọ̀rọ̀ tí wọ́n sọ ní Hosea chapter 1 tó fi ní when Israel was a child then I loved him and called my son out of Egypt. Mo ní báwo ni verse yẹn ṣe relate mọ́ in fact ṣé verse yẹn ṣe prophecy ni in the first place verse yẹn ṣe prophecy ni tí Matthew olè ó wá lọ jí ó wá sọdá prophecy ó wá fi wé Jésù tàbá tí wọ́n wo context yẹn ṣé ó papọ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Jésù wọ́n fẹ́ pa Jésù wọ́n wá mú Jésù wọ́n wá mú sá lọ wọ́n mú sá lọ sí Egypt. Báwo ni pé wọ́n fẹ́ pa Jésù wọ́n wá mú sá lọ báwo ló ṣe kan ọ̀rọ̀ tí Hosea ń sọ pé inú ń bí Yahweh pé òun mú àwọn ọmọ Israẹli kúrò nínú ipò ẹrú wọ́n wá lọ ṣe kí ni wọ́n lọ forí balẹ̀ fún another god wọ́n lọ forí balẹ̀ fún another deity. Inú bí Yahweh ni so kí ló kan ìbínú Yahweh kan ìbí Jésù ní Matthew yẹn onímọ̀bìrì lọ́wọ́ yín ẹ̀dẹ̀ wa gbé wa lọ sọ́tún ẹ gbé wa lọ sósì ẹ gbé wa all rounder ìyẹn túmọ̀ sí pé ẹ mọ Bible sà ẹ má bínú ẹ mọ Bible. ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ wáyé tẹ̀ ń ṣe báyìí. Kí lẹ ẹ tún yàn mí báyìí pé ẹ ká jọ sọ̀rọ̀ ṣé mi ààfin láyè kẹ́ sọ̀rọ̀ ni ṣé ààfin láyè kẹ́ sọ̀rọ̀ ni. bàbá mi lord ẹ jọ̀ọ́ ẹ má bínú bàbá ọ̀rọ̀ àgbọ̀yìn mọ́ o àgbọ̀yìn dáadáa mọ́ sí ẹjọ́ àgbọ̀yìn dáadáa mọ́ ò mú tì í ẹjọ́ àgbọ̀yìn ó ń scratch. bẹ́ẹ̀ gbọ́ mi báyìí
mi ò gbọ́ yín dáadáa. ẹ ti gbọ́ mi báyìí sí. Ó ti ń bẹ́tà báyìí. Ok. Kẹ́rí for how many minutes wọ́n fún yín lọ́rọ̀? Kò sí nǹkan tẹ́ ẹ rí sọ sí. Ẹ wá ní kán fún yín lọ́rọ̀. Kí lẹ fẹ́ sọ gan-an? Kí lẹ fẹ́ bá bàbá mi Humanity sọ gan-an? Tọ́pìkì lẹ́yìn fẹ́. Ẹ̀yin ẹ choose tọ́pìkì nísìn. Ẹ jọ. Ibi tó ń gbé yín lọ yẹn, mo ní pé ẹ ní ìmọ̀ lórí ẹ̀. Ẹ má ẹjọ́ ibi tẹ́mi bá ti máa ń bínú nìyẹn. Ẹ ń rẹ́rìn-ín ṣùgbọ́n a rí pé ẹ nímọ̀ lórí ẹ̀. Now àwa máa ṣe favour kan fún ẹ̀yin. Kí lẹ fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ gangan nínú Bíbélì? Ẹ ṣe. Mo ń bèrè kọ́ṣọ̀ lọ́wọ́ yín ni o. Ibo lẹ wà náà? Ó ń pariwo ní náà. Ariwo sí bíbá yìí rárá. Ariwo sí bẹ́ẹ̀. Ẹ lọ ra fóònù tó dáa nìyẹn. Fóònù yóò dáa nìyẹn. Ẹ mute ariwo ẹ máa stop. Kì í ṣọ̀dọ̀ mi o. Sọ̀rọ̀ báyìí, Mr. Ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Ariwo sì tún wá báyìí. Sariwo wá báyìí. Kò sáriwo sí náà. Sariwo wá báyìí. Ok. Sẹ́rí ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Sẹ́rí in tí mò ń bè lọ́wọ́ dáàdì wa lẹ́ẹ̀kan ni pé ọ̀rọ̀ kan ni mo bá lẹ́nu wọn tí mo fi wọlé pẹ̀lú àwọn àti bàbá àríyọ Humanity àti bàbá àríyọ ṣẹ́gẹ́ni tá a bá tẹ̀ wá lọ nípa ibẹ̀ yẹn gan mọ́ ṣẹ́gẹ́tì sì tó bá sàsọtẹ́lẹ̀ tí wọ́n fẹ́ sọ nípa àsọtẹ́lẹ̀ nípa ìbí Jésù Kristi ni wọ́n fẹ́ sọ ni àbí kí ni tí wọ́n fẹ́ ká treat ẹ̀yin lẹ́ni péjì yín. Bàbá kílẹ̀ yìí fẹ́ ká sọ tó fi pé yín lọ ẹ̀ ní ìmọ̀ lórí ẹ̀ kílẹ̀ yìí tọ́pìkì lẹ́yìn fẹ́ ká gbọ́ engage yín lórí ẹ̀. Ẹ̀yin ẹ sọ ntẹ́ bá fẹ́ ni náà. Wọ́n ti sọ fún ẹ̀mí ẹ̀ náà. Mi lẹ́mi èwo ni mi lẹ́mi bẹ́ẹ̀ ń sẹ́ ẹ sọ náà ẹ sọ ẹ jẹ́ ká sọ. ọ̀rọ̀ agbára wọ́n ní topic ẹ fi wọ́n lẹ̀ ẹ choose topic. ok ẹ jẹ́ ọ̀dà ẹni kí n choose topic àbí ọ̀dà ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àsọtẹ́lẹ̀ nípa ìbí Jésù. Gbogbo àpótí irú topic tó yẹ pé ẹ mọ knowledge lórí ẹ báyìí. Ó dà ní ìsìn ẹ máa bọ́ mo ti sọ̀rọ̀ kan fún yín lẹ́ẹ̀kan mo ní kan ni mo bá lẹ́nu yín tí Humanity àti bàbá àríyọ̀ tí wọ́n jọ ń sọ mo dẹ̀ wọlé nígbà yẹn kọ̀ọ̀kan wọlé sórí fóònù mi ó já mi bọ́ sílẹ̀ èmi ni mo dẹ̀ send request padà nígbà tí mo dẹ̀ gbé mi wọlé ẹ ò mọ̀ọ́mọ̀ lọ síbẹ̀ yẹn mọ́ ni ẹ divert lọ síbò míì tó túmọ̀ sí pé ẹ ò ní tọ́pìkì gangan tẹ́yìn gan treat lé lórí nìyẹn ẹ ò ní. ẹ ṣe sùúrù. ẹni sùúrù ẹ má bínú ẹ mute ẹjọ. Ok ẹ jẹ́ kí fún yín ní last lórí prophecy yẹn ẹ jẹ́ kí fún yín ní last one òyìn ká tó gbé yín bọ́lẹ̀ tí ẹ bá fún wa ní reasonable òyìn so ẹ jẹ́ ká ka Matthew 27 verse 9. Ẹ ká ka Matthew 27 verse 9. Báwa kà. Torí mo sọ fún yín pé Matthew ó máa ń parọ́ dáadáa onírọ́ ni Matthew. Ìyá mi Fáníkẹ́ ṣe wà ń bẹ̀. Ìyá mi Fáníkẹ́. Ẹ kà ní English. Okay, ìyá Fáníkẹ́. Matthew 27 verse 1. No, verse 9. Matthew 27 verse 9. Okay. Ṣé kọ́kà yóò bá bẹ̀ kí kọ́kọ́ kà ní English? There was fulfilled which ẹ ṣe sùúrù jàre ẹ̀wọ̀n oníṣàbẹ̀ iṣẹ́ ni. À ń tẹ́bàtì ní ká mood tábàtì ní kẹ́ mood kẹ́ máa mood ara yín ti ń gbọ̀n báyìí. Humanity mo rò pé o ti ní sùúrù ni o. Mo ti ní sùúrù jàre bàbá mi àti nìkan sọ̀rọ̀ wọ́n ti hàn mood ṣé àmọ́ni tá à ń pè ní. ṣé ẹ̀yin ẹlẹ́bọ lẹ́fẹ́ máa ka Bíbélì fún wa ni ṣáwo ò lè ká ni. Ẹ má bínú sá. Ẹ mú Bíbélì wá ní ṣé ẹ̀yin ni. Mo ti gbọ́ bọ́lẹ̀ kan máa lọ bá rẹ́ẹ̀dì láti forí wọn balẹ̀ consent request. Ìyá Ifáníkẹ́ bá wà ká. Yes sir. Nígbà náà ni èyí tí Jeremiah wòlíì sọ wá. Wọ́n ní ẹ máa kà déédéé mọ̀ ẹ̀jọ́. Wọ́n ní nígbà náà ni èyí wòlíì Jeremiah ti sọ kí ló sọ. Ok wọ́n sì mú ọgbọ́n owó fàdákà náà. Ok ẹ continue ma. Iye owó ẹni tí adíyelé.
ẹ continue ẹni ma. tí àwọn ọmọ Ísírẹ́lì díyelé verse 10 wọ́n sì fi ra ilẹ̀. Ẹ stop bẹ́ẹ̀ ma. Ẹ stop bẹ́ẹ̀ ma. Ẹ bá wa kà ní English. Okay. Only then was fulfilled what was spoken by Jeremiah the prophet, saying, and they took the 30 pieces of silver, the value of him who has price, whom they of the children of Israel prized. Ṣé ń gbọ́ mi? I'm going by. Okay. Network mi tẹ́lẹ̀. Matthew 27 verse 9 ṣé ti kà? Bẹ́ẹ̀ni, Atika. Only then was fulfilled. Oyin was fulfilled. Ìwá sí ìmúṣẹ. Oyin, which was spoken by Jeremiah the prophet, saying, and they took ọ̀rọ̀ ìtàn sọ lélẹ̀ báyìí, and they took the 30 pieces of silver, the price of him that was valued, and they took the 30 pieces of silver ọ̀rọ̀ ènìyàn, and they took the 30 pieces of silver, the price of him that was valued ọ̀rọ̀ ènìyàn. So Mr. Oro, ibo la ti máa rí prophecy yẹn tí Jeremiah sọ nínú Jeremiah sir? ẹ ló mi ọgbọ́n tẹ̀ ń sọ dáadáa mi gbọ́ ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ ẹ bẹ̀rẹ̀ tún béèrè béèrè ẹ̀jọ̀. Mo ní aka Matthew 27 verse 9 fún yín. Matthew 27 verse 9. Ó ní, then was fulfilled that which was spoken by Jeremiah the prophet, saying, ó ní ìkọ́ tí Jeremiah prophet sọ, ó ní ó ti wá sí ìmúṣẹ báyìí, saying, ọ̀rọ̀ tó sọ ní wípé, and they took the 30 pieces of silver, and they took the 30 pieces of silver, the price of him that was valued. Ọ̀rọ̀ tí wọ́n ní Jeremiah sọ nìyẹn, and they took the 30 pieces of silver, the price of him that was valued. Prophecy yẹn nìyẹn. Ẹ jọ̀ọ́, ibo la ti máa rí prophecy yẹn nínú ìwé Jeremiah sir? ẹ ṣe gan ẹni tó bá wa ka bíbélì yẹn jọ̀ọ́ ẹ má bínú sá o ẹ má bínú àbí ẹ má bínú mà ẹ jọ̀ọ́ ẹ bá wa ka ìwé Jeremiah ẹ bá wa ka ìwé Jeremiah 32 ẹ jẹ́ ká bẹ̀ láti 6. ọ̀dọ́ yìí pariwo sá. Jeremiah what? 32? Verse 6. Verse 6. láti 6 7 9. Okay, Jeremiah sì wípé ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé wo Anameli ọmọ Sálúmù ẹ̀gbọ́n rẹ̀ yóò tọ̀ wá wípé ìwọ ra oko mi tí ó wà ní Anatoti nítorí títọ́ ìràsílẹ̀ jẹ́ tìrẹ láti rà. Then verse 8. Anameli ọmọ ẹ̀gbọ́n mi sì tọ̀ mí wá lé agbára ilé túbú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Ó sì wí fún mi pé jọ̀ọ́ ra oko mi. ẹ máa kà lọ àgbàlá ilé túbú lọ́sàn-án bẹ̀yẹn. Ok, àgbàlá ilé túbú, ok. Ó ní jọ̀ọ́ ra oko mi tí ó wà ní Anatoti tí ó wà ní ilé Benjamini nítorí títọ́ ogún rẹ̀ jẹ́ tìrẹ àti ìràsílẹ̀ jẹ́ tìrẹ, rà á fún ara rẹ. Nígbà náà ni mo mọ̀ pé èyí ni ọ̀rọ̀ Olúwa. Olúwa tún kọ́yàn bọ́ ṣe fẹ́ máa ralẹ̀. Èmi sì ra oko náà lọ́wọ́ Anameli ọmọ ẹ̀gbọ́n mi tí ó wà ní Anatoti, mo sì san owó fún ṣékélì 7 àti ìwọ̀n fàdákà 10. Ó ti tọ́. Ẹ ṣé. ok ẹ ṣe gan ma ìdáhùn béèrè yín nìyẹn sá o. Dáhùn bẹ̀ sá, ẹ ṣàlàyé fún wa, àrí dáhùn. Ẹ ṣàlàyé, ẹ kàn ní kó máa bọ̀ ẹ ṣàlàyé.
ta ọ̀rọ̀ ẹ ṣàlàyé náà ẹ ní ìdáhùn ni ẹ ìdáhùn wo ẹ ṣàlàyé fún àṣà ẹjọ́ ẹ omit mic yín.